فيه معنيتم tí wọ́n fi ní kó fáírọ́ọ̀sì sínú ìgbésí ayé rẹ̀ òun ni pé ọlọ́run ti ní látẹ̀kùn fi ìmọ̀ràn. لا تكن فيهم أبدا. tó bá ti rí tó bá scroll TikTok ẹ lọ. kò fọ́ ní ìsinmi rárá. àbọ̀ ń scroll Facebook ẹ lọ. tó bá ti lè pàdé ibi tí wọ́n ti ń fi ẹnu fún ànábì wa Muhammad. عزيز ما أنتم عزيز. lórí tó bá fi lè dúró mbẹ̀ pé jẹ́ kí n gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. kó tó báyà lùkọ́ àríwá fún un. jẹ́ kí mi náà tiẹ̀ wo ohun tí wọ́n ń sọ. ṣòro tí fáírọ́ọ̀sì ti gbẹ lára tí wọ́n bá fi lè rẹ̀ ẹ́ adúlọ̀ ìbàlí ìbì. ìyálẹ́gẹ́lì ìbísẹ́rì àtúntò. kàlìjábọ̀rì yóò dáhùn fi rọ́nà ìfàyè mẹ́dùn. عزيز عليكم ما أنتم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم. aburú ni màá sáré rẹ̀ láwọ̀ jù. ó lọ fà ẹjọ́ kẹta báyìí sọ àfa yìí ó ń lé wọn kúrò níbi tó ti fẹ́ sòótọ́ níbi tó ti fẹ́ sóríire àwọn tó ti kó sínú ìgbèkùn ẹ̀sìn kò fẹ́ kán bọ́ kó nínú ìgbèkùn ẹ̀sìn ó wá ń sọ fún wọn pé tẹ́ bá ti rí wọn online tẹ́ bá ti sọ nípa ànábì o tẹ́ pé ń bọ́ ànábì ẹ mọ̀ lọ́bẹ̀ ṣé èébú là ń bọ́ ànábì ẹ lè dìvẹ́ndì ànábì yín ẹ lè jáde kí wá kọ̀ fọ́ tiwa pé kò rí bẹ́ẹ̀ tẹ́yẹ̀ bá gbé òótọ́ dání ọkàn rẹ máa ń balẹ̀ ni ó máa sọ pẹ̀lú fọkànbalẹ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ tẹ́yẹ̀ bá gbé ọ dání àbí tọ́jú ọlọ́ba ti pẹ́ tí bá wá ń tú ìdààmú wa bá yàn ẹ wá fẹ́ káwọn yẹn yín sáàkò nídìí ẹsẹ̀ burúkú torí pé ti tàn wọ́n ànábì kékeré bá náà àwa mú fún yín ànábì tí kọ́ta pupa inú tí àyìn láti kà á ní pé kẹwàá dìvẹ́ndẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ tó wá jáde ẹni kìí ṣe pátá ló jí ẹni aṣọ ni aṣọ tó fẹ́ tó ṣe dàbúra ni aṣọ náà ok ẹnìkan tó jáde nu yóò tó ní pé kìí ṣe aṣọ tó fẹ́ ó ní kí ló ń dàbí handkerchief tó ṣe fi nu mú àbí singlet ṣẹ́ni ọ̀rẹ́ ti di méjì handkerchief àti singlet ṣẹ́ni pé wọ́n hàn papọ̀ ó ti méjì ẹ̀ẹ́dì dìvẹ́ndì ṣé irọ́ lápá mọ́ ànábì báyẹn wọ́n ní ànábì bókù sùn nínú tíra yìí náà lẹ́ti rí o kẹwàá dìvẹ́ndẹ̀ ẹ̀ẹ́dì dìvẹ́ndẹ̀ eléwo ẹ̀ẹ́sẹ̀ sọ pẹ́rẹ́ lórí yẹn rárá ń tiẹ̀ ẹni pé ó kàn sùn tí ni òkú tó ti kú ẹni ó kàn sùn tí ni ẹ̀dìlẹ̀ mọ́ ó kàn sùn tí ni ayé ànábì ò ní dáa ànábì ti sọ fún ó kàn sùn tí ni ok ànábì fi ọmọ tó ìyàwó ọmọ tó gbàgbọ́ ànábì fẹ́ Saheed ó tàn lọ sójú ogun ó wá lọ́pàá sójú ogun ó wá tún wá fi ọmọ yẹn àníkà sọ yìí lórí ìyẹn ẹsẹ̀ wí pọ́n dákẹ́ ní ẹ̀wí ọ̀kan lè rìn tiẹ̀ ànábì Aisha lọ́mọ ọdún mẹ́fà ó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ẹni ọmọ ọdún mẹ́fà àgbà yẹn ó máa ń wú ó mọ̀ dàbí bí ọmọ 30 years wàhálà mi là bẹ́ẹ̀ sùkú wé no have on ṣé ẹ ti rí wàhálà tẹ́kọ̀ọ́ ẹ ti báyìí ẹ yé pọ̀rọ̀ fáwọn èèyàn mọ́ ẹ jẹ́ káwọn èèyàn mú òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká mú òótọ́ ọ̀rọ̀ kò sí nǹkan tó wà nínú Káàbà yẹn irọ́ lásán ni òkúta lásán lẹ́ẹ̀kan bọ́ ń bẹ̀ òkúta lásán ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé inú ìgbèkùn ẹ̀sìn náà wá ẹ jẹ́ kí lákẹ́ wọn ṣí ẹ má ronú fún àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n ronú fúnra wọn ẹ má jẹ́ kárí àwọn ní ìpè bóyá àwọn ò lè lánú fi lé tọrọ nǹkan tó bá fẹ́ yàtọ̀ sí pé kí wọ́n bá yín ẹ jẹ́ kárí gẹ́gẹ́ bíi pé àfi ká wá rí yín ká tó lè rí ọlọ́ọ̀bà alá sí gidi ẹ̀sìn yẹn ṣàìsàn gẹ̀ ẹ wá ń lé àwọn èèyàn kó o kẹ́ mọ́ lọ bẹ̀ mọ́ o kẹ́ mọ́ dèbí sáà sọ̀rọ̀ ànábì mọ́ o wọ́n bá ànábì sí èébú nìyẹn tẹ́ ẹ̀ náà rí tẹ́ ẹ̀ náà kà sí èébú nìyẹn ẹ mọ́ dèbí mọ́ o bu o ẹ ti mọ̀ pé ẹ̀sìn yẹn ti ń dọ̀tí ẹ ti mọ̀ pé ó gba àwọn nǹkan burúkú tẹ̀ ń pamọ́ nílé ẹ̀sìn yẹn àti tú síta bìtìbìtì wá bá yín fìtí wá bá ìdààmú wá bá yín ẹ wá ń ṣàìsàn ilé wa gbà yín ọ̀nà wa gbà yín ọ̀rọ̀ yín wá dàgẹ́ bí ara àgbà ànábì àtàlà ó wá di kan tí ń wẹ̀wẹ̀ jẹ wọ́n wá sí òfin wá ṣẹ̀ṣẹ̀ káàkiri gbàdúgbò ojú wa ń tì ẹ̀yìn ga wá ń bí àná bèè lọ́wọ́ yín ẹ̀ wá lè dáhùn ẹ̀ wá ní pé ká má bèè lọ́wọ́ yín yín tí ò bá yíyan èyí ó sá bèè lọ́wọ́ tó bá tó nímọ̀ jù yẹn lọ àwa ń bí yẹn wá lè dá wa lóhùn àṣà àìmọ̀ bèè lọ́wọ́ yín tẹ́lẹ̀ la fi fojú nímọ̀ wí àsomùgọ̀ ní àṣẹ̀ṣẹ̀ níláárí àṣẹ olùfọṣẹ́ ní lẹ́yìn kí nìkan burúkú tó kọ́ mọ́kọ àmọ̀nà mọ́ lọ ẹ wá gbé èkó nìkan wá gbé sórí àwọn tó wá nìkan wá jáde pé àlá àwọn bó ṣe rí èyí pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní Sígìdì olówó ọwọ́ tuntun méjìlá láwọn oko rẹ̀ ṣe gbàgbà ẹsẹ̀ méjì ló ní ẹ̀yìn ní pé kò rí bẹ́ẹ̀ dájọ́ ojú tálà gan bá sọ láti sọ pé òun làlá ẹni pé òun gan kọ́ làlá ẹ̀yin olùfọ̀jà ti jà tí ọmọ ẹranko yìí.